Ìṣẹ́jọ́ yín rárá. Ń bọ̀ kú òkùnkùn Mọye Àádágọ. What? Stupid and very foolish. What did you just say now? What's the meaning of? I can still understand the meaning of it. But wait. What is what? Àádágọ. Bí ọba jẹ́ bẹ́ẹ̀ ni, ó ní sọ pé kíní tó gbé sórí. Eléyìí ló rà ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ owó náírà. Ó ti yé mi o. Ẹ wò ó, ìyá ajẹ ogbó yín nílé yìí. Ìyá ẹ̀ ajẹ yín, èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. What is what? Ó má wulẹ̀ làágùn jìnnà jẹ́ sọ fún ọ aṣọ tí wọ́n fi sin òkú ní ilẹ̀ Yorùbá òun ni wọ́n pè ní àgọ̀ ṣé òkú tó ti kú sílẹ̀ tí ó lè mọ iye tí wọ́n ra aṣọ tí wọ́n fi sin òun torí ẹ̀ ní Yorùbá ṣe máa sọ pé òkú ò Mọye Àádágọ. So is that the meaning of the òkú and the second part? Oh, this language. Oh God. Switch it up, baby.